kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ Ẹtì ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday òun mà ń ló ti sọ̀rọ̀ ńlá kan èyí tó jù sílẹ̀ bí àdó olóró báyìí wípé òun sì ń retí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò yòókù nínú ẹgbẹ́ òṣèlú APC láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú náà. Ààrẹ Bọ́lá Tinubu ní lótìtọ́ àti lódodo bí ọmọ ẹni bá ń ṣe dáadáa orí a máa yá ẹni ó ní àti wípé ẹni bá kọrin tó bá dùn yóò mọ̀ bí ó sì dùn náà yóò gbọ́ sétí ara rẹ̀. Ó ní orin tí ẹgbẹ́ òṣèlú APC ètò ìṣèjọba àwọn tó ń kọ ó ní orin tó dùn sétí ìgbọ́ àwọn ọmọ aráyé ni. Ìdí rèé tí ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn ẹgbẹ́ òṣèlú yòókù ni wọ́n fi ń rọ́ tìkẹ́tìkẹ́ nítorí rọ̀tírọ̀tí tí wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC nítorí ọkọ̀ eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n lò lọ́wọ́ báyìí ọkọ̀ tó ń lọ sí èbúté ògo èbúté àṣeyọrí ni tó ń tẹ àwọn iṣẹ́ dáadáa èyí tí ètò ìṣèjọba àwọn tó ń ṣe. Nípa ìdí èyí ààrẹ Tinubu ní òun sì ń retí sí kí àwọn ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò yòókù kí wọ́n máa darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu ààrẹ Tinubu jáde lánàá níbi ìpàdé kan èyí tí wọ́n ṣe nílé ìjọba nílùú Àbújá níbi tí a ti rí àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC tó ń lọ bíi 22 tá a ti rí àwọn lẹ́nu lọ́rọ̀ àti àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú APC. Bákan náà àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó fi mú àwọn tí wọ́n jẹ́ aṣòfin tẹgbẹ́ òṣèlú APC èyí tí wọ́n wà níbi ìpàdé ọ̀hún. Níbẹ̀ ni Tinubu ti tẹnu bọ̀rọ̀ àwọn àṣeyọrí èyí tó ti ṣe láàrin ọdún méjì eléyìí tó ti gorí àléfà gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Lẹ́yìn ìpàdé ọ̀hún ń làwọn gómìnà àti gbogbo àwọn tí wọ́n ń bẹ níbi ìpàdé náà ní oníkálukú wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìtìlẹ́yìn wípé láìsí tàbí ṣùgbọ́n láìsí ìfàkókò ṣòfò gbogbo wọn pátá ni wọ́n ṣetán láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu kó lọ sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí lọ́dún 2027. Ẹ̀wẹ̀ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Àtíkù Abubakar òun mà ló ti bu ẹnu àtẹ́lù ròyìn ẹlẹ́jẹ̀ kan èyí tí wọ́n sọ káàkiri nípa rẹ̀ wípé òun fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP láti lọ sínú ẹgbẹ́ òṣèlú míì. Àtíkù Abubakar ní tẹ́nítẹ́nì tàkísà ń tàtàn ẹlẹ́ni rúnrún báyìí ń lò ní àmúyá rẹ̀. Ó ní kinní yìí kinní mi ni ó yàtọ̀ sí kinní yìí kinní wa ẹgbẹ́ òṣèlú PDP ó ní ẹgbẹ́ òṣèlú òun ni òun ò sì ṣetán láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú míì bí kò ṣe wípé inú ẹgbẹ́ òṣèlú náà lòun yóò wà tí ohun gbogbo yóò fi ṣẹnu dáadáa fún òun. Àtíkù Abubakar èyí tó sọ̀rọ̀ náà láti ẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí Àtíkù Abubakar lórí ọ̀rọ̀ ìròyìn ọ̀gbẹ́ni Paul Ibe èyí tó ń tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ètò iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lánàá lásìkò tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí àwọn awuyewuye ìròyìn èyí tó rọ̀gbà yí Àtíkù Abubakar tó rọ̀gbà yí ká lórí wípé ó ń gbáradì láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Bákan náà ni wọ́n ń palẹ̀ mọ́ láti kó àwọn ẹgbẹ́ òṣèlú kan jọ kí wọ́n lè wà lábẹ́ òrùlé kan ṣo èyí tí wọ́n fẹ́ gbójú àgbọn ètò ìbò wo ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027. Ọ̀gbẹ́ni Paul Ibe wá ní kóun má sọ̀rọ̀ jù nítorí wípé gbogbo ìgbà ni àwọn oníròyìn máa ń béèrè ọ̀rọ̀ ọ̀hún lọ́wọ́ òun lórí ọ̀gá òun tí ṣe Àtíkù Abubakar. Ó ní òun fi dá gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lójú àti àwọn ọmọ Nàìjíríà wípé digbidigbi ni Àtíkù Abubakar ń ló fẹsẹ̀ rẹ̀ méjèèjì dúró sínú ẹgbẹ́ òṣèlú PDP.
ó ní Abubakar, ọ̀gbẹ́ni Malam Nasiru El-Rufai, Peter Obi àti àwọn yòókù lótìtọ́ ni wọ́n ń sọ àsọyépọ̀ tó ń ti ìpàdé kan tí wọ́n ṣe lọ́wọ́ o fún ìgbáradì ètò ìbò ọdún 2027, ṣùgbọ́n Abubakar ṣì wà nínú ẹgbẹ́ òṣèlú PDP kò sì ṣetán láti kúrò. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìlà oòrùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn ni wọ́n ti ní àwọn dúró tán báyìí bí ike bó ṣe ń dúró sẹ́yìn olóhùn ń làwọn dúró tán o láti ṣe àtìlẹ́yìn fún gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun kó díje dupò gómìnà lẹ́ẹ̀kan sí nínú ètò ìbò tàwọn gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ náà lọ́dún 2026. Bákan náà ń làwọn dúró tán digbidigbi, àwọn ò mira, àwọn ò sì ṣubú, àwọn ò tẹ̀ wọ́rọ́kọ́ o, àwọn dúró tán ò sí ẹ̀yìn Bọ́lá Ahmed Tinubu o láti lọ sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó wà ní ìlà oòrùn ní ìpínlẹ̀ náà ni wọ́n ṣe ìpàdé olóṣooṣù èyí tó máa ń wáyé ní ẹ̀ka ẹkùn ìdìbò ti ìlà oòrùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, èyàn Ọ̀ṣun State Senatorial East, eléyìí tí ìpàdé náà sì wáyé lánàá tí ṣe ọjọ́bọ̀ Thursday. Ẹni tó jẹ́ olórí àti aṣíwájú ẹkùn ìdìbò yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀gbẹ́ni Akíndélé Fámúyídé, eléyìí tó léwájú ìjókòó náà ló sọ̀rọ̀ ọ̀hún lórúkọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tó wà ní ẹkùn ìdìbò ìlà oòrùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tí wọ́n ní bọ́ọ̀mọ ẹni bá ń ṣe dáadáa ẹjẹ́ á wí fún o, nítorí bí ò ṣe àwa náà lá máa pariwo. Ó ní gómìnà Adélékè ó ń ṣiṣẹ́ takuntakun, ìmọ́lẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ni aṣíwájú àti olórí eléyìí tó ṣe fi yangàn ní Adémọ́lá Adélékè jẹ́ o láàrin àwọn gómìnà yòókù lórílẹ̀‐èdè Nàìjíríà. Nípa ìdí èyí àwọn fẹ́ kó tẹ̀síwájú nínú iṣẹ́ rere eléyìí tí ètò ìṣèjọba rẹ̀ tó gùn lé kó lè ṣe àṣeyọrí. Bákan náà ni àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP yìí ti ẹkùn ìdìbò ní àríwá eléyìí tó wà ní ìlà oòrùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n tún ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń làwọn yóò ṣe àtìlẹ́yìn fún, bó tilẹ̀ jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú tí àwọn wà ọ̀tọ̀ọ̀tọ̀ ni, ṣùgbọ́n o àwọn rí iṣẹ́ eléyìí tí ààrẹ Tinubu tó ń ṣe nínú ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè Nàìjíríà. Nípa ìdí èyí lọ́dún 2027 kí ààrẹ Tinubu náà ó nìṣó, àwọn yóò ṣe àtìlẹ́yìn fún ní ọ̀dọ̀ tiwọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn akẹ́kọ̀ọ́ jáde méjì kan ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti fún ní ẹ̀wọ̀n 30 ọdún báyìí látàrí ẹ̀sùn ìsopàpapọ̀ fún iṣẹ́ ibi àti ìjínigbé eléyìí tí wọ́n ka ẹ̀sùn méjì yìí sí àwọn méjèèjì ọ̀hún ní ọrùn. Gẹ́gẹ́ bí ẹjọ́ náà ti wáyé lánàá nílé ẹjọ́ kan tó kalẹ̀ sílùú Adó Èkìtì, olúlu ìpínlẹ̀ Èkìtì, lẹ́yìn tí wọ́n gbé ìwé ẹjọ́ wọn jáde lórí ìwà àti iṣẹ́ ibi èyí tí wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ jáde méjèèjì ọ̀hún wọ́n hù nínú oṣù kẹta ọdún 2022 nígbà tí wọ́n jí ọ̀kan gbé o nínú àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ìjọba àpapọ̀ eléyìí tó wà ní Ọ̀yẹ́ Èkìtì tí wọ́n sì béèrè fún mílíọ̀nù kan náírà kó tó di wípé ọwọ́ pálábá àwọn afurasí akẹ́kọ̀ọ́ jáde ajínigbé méjèèjì ọ̀hún tí wọ́n tún jí akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé o kọ́wọ́ pálábá wọn kó tó sége. Àwọn afurasí méjèèjì náà ní Òjó Babájídé èyí tí ṣe ẹni ọdún 29, bákan náà Ọlájídé Nathaniel tóun náà jẹ́ ẹni ọdún 35. Àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ní ẹ̀wọ̀n ọdún 15 èni wọ́n há sí wọn lọ́rùn. Olùpẹ̀jọ́ èyí tó rojọ́ takò wọ́n nílé ẹjọ́ lánàá sọ di mímọ̀ wípé nínú oṣù kẹta ọdún 2022 òní wọ́n hùwà iṣẹ́ ibi náà tí í ṣe ọjọ́ 23 oṣù kẹta ọdún 2022 ni wọ́n jí akẹ́kọ̀ọ́ kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Atana Emmanuel ni wọ́n jí gbé tí wọ́n sì ń béèrè fún owó èyí tó jẹ́ pé kó tó di wípé owó tí wọ́n béèrè fún wọn rí san wọ́n ti na akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n sì ti ṣe léṣe lọ́pọ̀lọpọ̀ lágọ̀ọ́ ara, ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọwọ́ pálábá àwọn afurasí méjèèjì ọ̀hún ó ségi sọ́wọ́ ọlọ́pàá. Báyìí ni adájọ́ ilé ẹjọ́ náà eléyìí tó dá ẹjọ́ ọ̀hún lánàá, ọ̀gbẹ́ni
ọ̀gbẹ́ni adéníyì fámilọ́nì èyí tó ní ènìyàn kọ̀ọ̀kan àwọn afurasí méjèèjì yìí yóò ṣe ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún o pẹ̀lú iṣẹ́ àṣekára látàrí ìjínigbé ìwà búburú eléyìí tí wọ́n hù tí wọ́n sì jẹ ẹ̀bi rẹ̀. lákòótán nínú ìròyìn wa fún tòní, bàbá òṣèré sinimá àgbéléwò elédè òyìnbó èyí tí ọmọ rẹ̀ kú lọ́dún tó kọjá Junior Pope, bàbá Junior Pope òun ló ti dágbére fún ayé o pé ó dìgbò ṣe lẹ́yìn ọdún kan èyí tí ọmọ rẹ̀ Junior Pope tóun náà fi ayé sílẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi kan èyí tó wáyé lásìkò tí òṣèré sinimá ọ̀hún tó ń darí bọ̀ níbi tí wọ́n ti lọ ṣeré sinimá kan. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún èyí tí ìyàwó Junior Pope tó fi léde lórí ìkànnì ayélujára rẹ̀ tó ti ní ó jẹ́ nǹkan tó bà òun lọ́kàn jẹ́ tó sì ṣòun láàánú wípé bàbá ọkọ òun eléyìí tí òun bí ọmọ fún bàbá ọkọ rẹ̀ Ozone Luke Ondonwodo wípé ó ti dágbére fún ayé o lẹ́ni 80 ọdún ó lé. Gẹ́gẹ́ bí ìyàwó Junior Pope ti sọ èyí tó ṣe àpèjúwe bàbá ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí bàbá tó dáa ẹni rere eléyìí tó sì kó ọmọ ìyàwó ọmọ ọkọ ọmọ àti àwọn ọmọ tó kó wọn mọ́ra tó ń ti àwọn ìwà eléyìí tó wuni láwùjọ àti ọ̀rọ̀ dídùn. Ó ní látìgbà tí ọkọ òun ti kú ó ní bàbá ọkọ òun lóòrèkóòrè òun máa ń ṣe àyẹ̀wò síbẹ̀ tí bàbá náà sì fẹ́ràn àwọn ọmọ òun àti àwọn yòókù dáadáa gẹ́gẹ́ bí wípé bàbá tó ní ìwà rere. Nípa ìdí èyí lánàá òde yìí lórí ìkànnì ayélujára ìyàwó Junior Pope ló ti kéde ikú bàbá ọkọ rẹ̀ wípé òun náà ti dágbére fún ayé lẹ́yìn ọdún kan èyí tí ọmọ rẹ̀ Junior Pope ti ṣe ọkọ òun tó fi ayé sílẹ̀ tí àwọn ènìyàn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kí wípé ó kú ara fẹ́ra kù bàbá ọkọ rẹ̀ tí ṣe bàbá Junior Pope èyí tóun náà ti dágbére fún ayé. Kí Ọlọ́run ọba láàánú kó bá wa délẹ̀ rere fún àwọn tó ti lọ, àwa tá a kù láyé ká má kánjú kú lágbára lọ́wọ́ Ọlọ́run. tó ẹyẹ èèyàn wa ìròyìn kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò míì nílé iṣẹ́ wa. mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.